ìṣirò níṣẹ́jú kan. Tẹ́ bá ní nọ́mbà kan, tẹ́ wá wo àwọn díjìtì nọ́mbà náà fínífíní tó yẹ pé 9 ní gbogbo wọn. Gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 9 99 999 99999 ẹ rí pé tẹ́ bá ṣàkíyèsí wọn, kódà èyí tó gùn jù ń bẹ 9 náà ní gbogbo díjìtì wọn. Tí mo wá bùkátà pé mo fẹ́ multiply wọn pẹ̀lú 5, ìbùkátà láti dára mi láàmú, kódà ìbùkátà láti lo ẹ̀rọ ìṣirò, torí mo ti mọ̀ pé 9 times 5 yóò fún mi ní 45. Ráwọn tó kù yẹn o, màá máa mú 9 alákọ̀ọ́kọ́, màá máa fi multiply 5 yìí, mo mọ̀ pé ó jẹ́ 45 àbí 9 tó kù yẹn màá gbé sí láàrin. Ọ̀yà eléyìí ńkọ́ 9 alákọ̀ọ́kọ́ pẹ̀lú 5 ó jẹ́ 45. 9 mélòó ló kún lẹ̀? 9 méjì 99. Eléyìí ńkọ́ 9 alákọ̀ọ́kọ́ pẹ̀lú 5 45. 9 mélòó ló kún lẹ̀? 9 mẹ́ta 1 2 3. Ọ̀yà ta ni ó sọ ntẹ́lẹ̀ jẹ́ fún mi o? 9999 9 times 5 láì lo ẹ̀rọ ìṣirò. Ẹ lè fi èsì yín, ẹ lè fi sọ sí abala ìrísí. Ó dìgbà.